Mentioning my name, ikú pa ya ẹ. Ọlọ́run bá ti ẹ jẹ́ tọmọtọmọ ẹ àti wà tí Ìyábọ̀ Òjó. Ọlọ́run bá ogbó ayọ̀ wà tí Ìyábọ̀ Òjó jẹ́. Ọlọ́run sọ ìdùnnú wà tí Ìyábọ̀ Òjó dẹkùn òjijì. What the hell is that? Are you kidding me? We were never good. I was never good with Ìyábọ̀ Òjó. Point of correction. I was never good. What is the meaning of you were once good? Good with what? Ẹ̀yin wa ìjà Lizzy Anjorin àti arábìnrin tí a mọ̀ sí Fọlá Tinubu. Ìjà wọn méjèèjì tó ti bẹ̀rẹ̀ o. Ìjà wọn ti bẹ̀rẹ̀ báyìí. Ẹ jẹ́ ká wo nǹkan tí ó ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy sọ nínú fọ́nrán yìí bí Fọlá Tinubu ṣe sọ̀rọ̀ sí. Someone is defaming me to make donation. Are you mad or something? You think if our system is working, Ìyábọ̀ Òjó will not be in prison? What do you mean by that? Ìyábọ̀ Òjó is a time bomb in this Nigeria. Ojú ògbóyin máa ká, ó máa báyé ògbóyin jẹ́ tán. Èyí olóṣì olórí burúkú ọmọ òfò, alátẹnujẹ ọ̀dàlẹ̀ yẹn. Ìyábọ̀ olóṣì ẹ̀dá. Imagine defaming people because of donation. I was working to brand my name. Ìyábọ̀ Òjó was doing rubbish to defame me. And you thought I was we're talking about name, about brand. When I was working for my brand, Ìyábọ̀ Òjó was doing nonsense. Moving from one hotel to another, doing OLORIBURUKU, going to party. You can never see Ìyábọ̀ Òjó sitting on camera and be talking about betterment of this country or talking about something about business. She always talk about party. Èyí OLORIBURUKU jákujàku yẹn. Èyí OLORIBURUKU jákujàku yẹn. Èyí OLORIBURUKU yìí. Tó ẹ pé bẹ́ẹ̀ ṣe porúkọ mi. Tẹ́mi náà porúkọ yín kí máa fi gba donation. Move on. Go and get a life. Àdàwọn wo lẹ bí OLORIBURUKU. Ta ló fẹ́ ṣe bí ìwà àti Ìyábọ̀ Òjó OLORIBURUKU játijàti ni. Èyí oníbàárà olóṣì. Aṣòṣì máa mọ̀ ìtayé ẹ̀ ti bàjẹ́. Èyí tó ti tán fún. Imagine it's the audacity for me, Ìyábọ̀ Òjó sitting on live chat mentioning my husband's name. Mo ṣègbéyàwó mú ẹni. Àbẹ́mi mo bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ Dino mi láyé ni. Ọlọ́run bá tiẹ̀ jẹ́ Ìyábọ̀ Òjó. Ọlọ́run bá ti gbogbo nǹkan tó ń dùn ẹ jẹ́. Àbọ̀ OLORIBURUKU ni ẹ. OLORIBURUKU sọ̀pọ̀ kéku ẹ. O mú àtùpà lọ fi rárá ògiri. O bẹ̀ sí ní pariwo ṣọ́ọ̀bù ẹ ti jóná. OLORIBURUKU sọ̀pọ̀ kéku sáré gba punch lọ. O gba Vanguard lọ. Because Ọlọ́run bá tiẹ̀ jẹ́ ní kóòtù. Ẹ̀yin olórí. Aláìlójútì. Ó lójútì ni. For the fact pé mo wá ń bá ẹrọjọ́ ọkùnrin kan tí ò ní láárí. Gbogbo ẹni mo fi sọ. Ọkùnrin tó bá ní láárí kò ní kó lọ lé obìnrin. Ọlọ́run á bá mi àlákà ẹ̀. Bó ṣe ń dìde ogun sí gbogbo àwọn olólùfẹ́ mi àtàwọn aláàánú mi àwọn tó ń ṣe mí lóore. Ọlọ́run á gbógun tiẹ̀. Àdàbí gbogbo nǹkan tó gbójúlé ó máa dojú ìjà kọ ẹ́. Àdàbí tó yẹ pé bí bísínẹ́sì mi kọ́ ni mo fẹ́ẹ̀sì. Àwọn ọmọ mi kọ́ ni mo fẹ́ẹ̀sì. Láìfù mi báyìí mi ṣe máa dání kọ́ ni mo fẹ́ẹ̀sì. Tí mi ò rí tí ẹ rò. Kí ló dé ìwọ ló gbọ́kọ̀ wọlá àárín? Ìwọ ló nísìmí, ó dẹ̀ ní nísìmí. Àdàbí ló máa bí ẹ́. Move on with your life. Mi ò rí tí ń rò, mi ò wá sọ́dọ̀ yín, mo tọ́ yín. Kí ló dé? Gbogbo anybody tó bá ti rí pẹ̀lú mi, àwọn tó ṣe mí lórí àbá anybody tó bá ti rí pẹ̀lú mi, ó máa bẹ̀rẹ̀ sí ní gbógun tí mo máa ṣépè fúnra ẹ̀ tọmọtọmọ ni. Gbogbo ẹ̀kọ́ tó ṣe àwọn afúrí ara ẹ̀ gbé. Gbogbo ohun tó gbójú ló máa dojú ìjà kọ àfi tí ó máa sọ́lọ́run nìkan ló